ìfẹ́ ni Ọlọ́run fi dá ilé ayé kí ọ̀rọ̀ ẹ̀sìn tó wọ̀. Ìfẹ́ dẹ̀ ni èdè Ọlọ́run. Kí gbogbo akí a tó sọ pé a gba ẹ̀sìn ọkàn tá a gbà. Àwa mọ̀ pé ìwọ mọ àyè tara ẹ̀, kémi náà mọ àyè tara tèmi náà. Kí ó má di ìkọ̀kan lu wa lọ́wọ́, kó má di relationship wa lọ́wọ́. Now, àwọn Yorùbá gidi wọ́n máa ń bára wọn gbé àti Christian àti Muslims. Àwọn tí ò bá kí ń ṣe Yorùbá gidi tó ń sọ èdè Yorùbá ni wọn mọ bó ṣe lè gbégbé sí àlàáfíà láàrin ara wọn. I am from Ogun State. My grandmother Muslim ni wọ́n. My grandfather Christian ni wọ́n. Àwọn aunt mi àti uncle mi, my father is from Ṣàgámù, my mom from Ìjẹ̀bú Òde, gbogbo ilẹ̀ mọ̀, gbogbo yẹn àgbé ìwà ẹ̀sìn, èèyàn là ń wò. Bá ṣe sọ pé a ní wọn ní Christian, a ní wọn ní Muslim, àwọn tó dẹ̀ fẹ́ ya traditionalist náà wà nínú wọn ní family kan náà. A dẹ̀ condemn ara wa, but funny enough gbogbo àwọn wọ̀nyí wọ́n lọ sí church, wọ́n lọ sí mosque. Why tó wá ṣe pé a lè fi bára wa gbé? Kí ló dé tá à ń bá Ọlọ́run jà? Some years back in the 90s, I think late 80s, àgbàlagbà kan sọ fún mi, I grew up in the north ní Kaduna, tó máa ń bára wọn jà ẹ̀sìn. Wọ́n wá sọ fún mi, wọ́n ti ṣolóògùn, wọ́n ní kí ló dé tí wò ó lè ṣe ẹ̀sìn tiẹ̀, kí èmi náà kí n ṣe ẹ̀sìn ti tèmi, kí a wá fi Ọlọ́run sílẹ̀ kó George. Ta ló ń gbèjà Ọlọ́run? Ta ló lágbára láti gbèjà Ọlọ́run nínú gbogbo wa? Tàbí sọ pé a máa pààyàn, a ní para wa. Ṣé ẹ mọ mí ní pípa? Ìwọ tó bá fẹ́ pààyàn, tọ́lọ́run bá pa ẹ́ ńkọ́ kó tó pa èèyàn tó fẹ́ pa. Why are we like this, for God's sake? Why? Go to Lagos. Ẹ kàn máa gbọ́ orúkọ lẹ́tí ẹ̀ fi máa mọ̀ pé bóyá eléyìí Muslim, eléyìí Christian, tí ẹ lè mọ iṣẹ́. Because we all relate. Go to my state. And you see, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tá à ń dàgbà, mi ò mọ̀ pé ẹ̀yà báyìí ni mí, mi ò dẹ̀ mọ̀ pé religion báyìí ni mí. For those of us who grew up dàgbà ní Kaduna, we were all one. Àmọ̀ tẹ́lẹ̀ politics ló jẹ́ ká mọ̀ pé ibi tó ti wá leléyìí, ẹ̀yà yìí báyìí ló jẹ́. Àwọn tí wọ́n introduce ara wọn ní mọ́tà wà ń bẹ̀, Jani wà ń bẹ̀. Ṣebí nǹkan tó ń fẹ́, ọ̀nà táwọn fẹ́ yà ni wọ́n fẹ́ yà. Ẹ má jókòó bẹ́ẹ̀ yẹn wájú èèyàn, wọ́n ń jókòó bẹ́ẹ̀ yẹn. Why tí ẹ fi wá ń ṣe bẹ́ẹ̀ jẹ́ pé ẹ̀ ní jẹ́ kí a sùn? Tẹ bá wá lọ ń bára yín jà ń sìn, you don't even know, ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fúnra yín. Àwọn tó bá yẹ kó wá ṣe business lọ́dọ̀ yín, they will not want to do the business. Wọn ò ní fẹ́ wá ṣe business lọ́dọ̀ yín. Wọ́n á máa sọ pé ìlú tí ò tòrò yẹn, and nobody wants that. Èèyàn fẹ́, àwọn kan ń jápa lọ, àwọn kan fẹ́ káwọn èèyàn kan máa wá jápa wọnú ilé ní fúnra ra wọn. Nísìn tí ò bá sí, tí a bá bẹ̀rẹ̀ sí máa bára wa jà, ṣé a mọ èèyàn tí ó máa lọ kàn? Ókè, ká yẹ pé èmi ń sìn àti kí ló kú pẹ́kílẹ̀ korúkọ yẹn má? Òkúta Gidi. Ká pé èmi àti àfọ Òkúta Gidi ń jà ń sìn yìí. Ṣé ẹ mọ̀ pé àwọn kan like mi, àwọn kan like wọn, wọ́n á fẹ́ máa gbèjà wa. Wọ́n á wá bẹ̀rẹ̀ sí máa bára wọn jà. Á wá di pé ibi tí wọ́n ti ń gbèjà, ẹ wá rí láti inú ilé kan náà. Supporter tèmi wà ń bẹ̀, supporter Òkúta Gidi wà ń bẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa bára wọn ṣọ̀tá láàrin ọmọ Ọ̀yọ́, ọmọ bàbá kan náà. So báwo ló ṣe fẹ́ tòrò? Kí la wá fẹ́ lọ sọ fún Ọlọ́run? Ọlọ́run ní ká fi ìfẹ́ ká fi bára wa lò. Even láàrin àwọn ọmọ Ọ̀yá kan náà, ọmọ bàbá kan náà, kò ń ṣe gbogbo wa ní ìwà wa ṣe pé kí ni ẹ máa ráwọn kan láàrin wa, a máa behave bí hooligans. Ìwà jàgídíjàgan a máa behave bẹ́ẹ̀. Ẹ dẹ̀ ráwọn kan ó tutù, irọ́ o gbọ́dọ̀ sọ pé ìyá kan náà àti bàbá kan náà ló bí yín, wo bí yẹn ṣe ń hùwà. Ṣé a fẹ́ gé wọn lórí sọnù ni? So why tí a wá fi ń bára wa jà? A ṣe jẹ́ kí Ọlọ́run kan dájọ́ yìí. Ọlọ́run ò rán wa ní gbogbo nǹkan tá à ń ṣe, because nǹkan kan tí Ọlọ́run sọ pé ká ṣe, fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ bó ṣe fẹ́ràn ara ẹ̀. Kí ẹ dẹ̀ fìfẹ́ bára yín lò, olórí ẹ̀ pátápátá ni ìfẹ́. Torí pé ìfẹ́ náà fi bí gbogbo wa.
kí ọ̀rọ̀ ẹ̀sìn tó wọ̀. So why tí ẹ wá ní jẹ́ kí àwọn èèyàn máa rest oníkálukú wá lọ ń sponsor èèyàn yẹn I mean ó kàn sọ fídíò yẹn ó sọ pé kò sọ orúkọ èèyàn náà kò sọ àdúgbò ni wá bẹ̀rẹ̀ sí máa sọ pé lóru kí everybody máa lọ 5 o'clock ní DCA close ó ní assignment tó lọ represent one big kan ni I was surprised he was in the office around 9:30. Ṣé a fẹ́ máa lo oògùn ní if not for God's grace ọlọ́mọ ìpè àní assignment jẹ́ pé ọlọ́mọ á mọ̀ pé okay jẹ́ kí n jáfe ẹ̀fọn ẹ̀ ní òkúkú lu ẹni ní òtí ẹ̀ ló Panadol mi ò kàn ṣe exercise máa ń ṣe mo kàn ra lie down kí orí yẹn calm bọ̀ká pé nǹkan mi ní ọlọ́run ó kè ṣe bí òsùn ní pé kórì máa fọyàn torí bá ń fọyàn ṣé èèyàn á lè wá bí báyìí ṣé à lè pera wa but God knows pé wọ́n ti fún wa ní iṣẹ́ láti ṣe láti mú àlàáfíà wá sí àárín everybody and we have to do it. You see ó máa ń dùn mí ẹ̀yin méjèèjì tẹ́ wà ń bí báyìí you are doing what you believe in ni I believe in pé kí àlàáfíà jọba láàárín ìlú ṣé ọlọ́pàá ló wá yẹ kó máa pè ní àbí ẹ̀yin gan ló yẹ kí ẹ máa bá wa sọ̀rọ̀ tí Ọlọ́run máa ń fi ìran wọn ó ní bó ṣe máa fi wọ̀n ẹ̀yin ó ní bó ṣe tún máa fi wọ̀n ẹ̀yin náà ó ní bó ṣe tún máa fi wọ̀n kìrìsìtẹ́nì ó ní bó ṣe máa fi wọ̀n pé òkè ẹ lọ di iṣẹ́ báyìí but bóyá tí àbámọ̀ Nàìjíríà tá a wà yìí oríṣiríṣi ló wà ńbẹ̀ wọ́n gbà kí oníkálukú ṣe ẹ̀sìn ẹ̀ ìwọ tó bá fẹ́ bọ Ọlọ́run ẹ̀ ìwọ tó bá dẹ̀ fẹ́ bọ òrìṣà ẹ̀ bọ òrìṣà ẹ̀ ìwọ tó bá dẹ̀ fẹ́ bọ màálù ẹ̀ bọ màálù ẹ̀ ìwọ tó bá fẹ́ bọ òkúta bọ má fi ní anybody lára why tí gbogbo wa fi ń bára wa jà don't you know that is very very hurtful èèyàn tẹ́ bá fi pé òkè nǹkan báyìí ló ń ṣe ó ní bẹ́ẹ̀ ti ṣe máa sọ̀rọ̀ ó ní àwọn nǹkan tẹ́ máa bá sọ pé má lọ sí ọ̀nà báyìí kò ṣe pé ká máa bá wọn jà ẹ mọ nǹkan sọ́lọ́ lè ṣe náà gbogbo yín tẹ́ wá lọ ń bá anybody jà ṣé irú àwa báyìí you don't know how this thing is paining me for me to be calling you the knowledgeable ones ẹ̀yin tí Ọlọ́run fún ní ìmọ̀ tó fún yín ní òye ìran láti rí káà máa bá yín sọ̀rọ̀ is it good ẹ wá sọ pé ẹ máa para yín ẹ máa pa lágbájá why tẹ́ fi máa pa lágbájá ṣé ẹ mọ ibi tí ẹ máa lọ lọ́la tí lágbájá jẹ́ pé òun ló máa ṣe oore fún yín àbí ẹ mọ ibi táwọn ọmọ yín ti máa pàdé jẹ́ pé wọ́n máa ranra wọn lọ́wọ́ gbogbo wa ní Nàìjíríà yìí a lè gbé ibi tó bá wù wá lábẹ́ constitution wa but you see let me tell you ṣebí Yorùbá ni gbogbo yín Yorùbá ni àbí àfà Yorùbá ni you see let me tell you èmi ò like Yorùbá ni mi ségesège Yorùbá pọ̀ oh yes it's not a funny thing ségesège wa pọ̀ màmí kò sọ̀rọ̀ ẹ̀mí àbòsí wa ti pọ̀ jù a dẹ̀ máa fẹ́ sọ pé a mọ̀ jù nǹkan tí ò yẹ ká gbé kárí a máa gbé kárí a fi ẹ̀tẹ̀ sílẹ̀ a máa palàpalàpà Yorùbá ló máa bẹ́ẹ̀ rẹ́rìn bó ṣe tán ó ti yín mu sí ẹ lẹ́yìn òun ló máa rí ẹ tó máa ṣẹ̀ṣẹ̀ jọ yóò mọ ìṣẹ̀ṣẹ̀ ló máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn kí ló ń ṣe wá nìkan ni tó yẹ ká máa wò pé báwo la tiẹ̀ ṣe máa contribute kí country dá kàlàáfíà àdá ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ lo àwọn agbára yín kẹ́ fi mú àwọn kidnappers àwọn cultists yẹn gbogbo ẹ̀yin méjèèjì ẹ̀ lò ẹ wá ń tákà lórí asán àwọn èèyàn wà ní gbogbo baba ńlá Fúlàní kan sọ fún mi nígbà tí mo ní pé àwọn tó wà níbẹ̀ nǹkan ó ní gbogbo àwọn Fúlàní táwọn wà ní Kwara wọn ò tó kọjú gbogbo àwọn Fúlàní tó wà ní baba ńlá yẹn gbogbo Fúlàní tó wà ní Kwara state ó ní wọn ò tó kọjú wọn rí yẹn kẹsọ pé kẹtì ẹ̀ràn ìjọba lọ́wọ́ kẹrùn orílẹ̀-èdè lọ́wọ́ kẹrùn àwọn ọmọ ọ̀yá yín lọ́wọ́ pé tí wọ́n ń jí gbé gbogbo àwọn kíkílẹ̀ ń gbé ibi tẹ́mi ti wá gbogbo ẹ̀ náà ń ṣe àdẹ̀bára wa jà nígbà léyà báyìí àbúrò mi ní asúrẹ́sì gbogbo wa in fact mo lọ sí kíná láti Èkó mo sáré lọ jẹran léyà mo padà sékòó ní tó kọjá yìí ẹ ní fi tiwa sílẹ̀ ní fi tàwọn kìrìsìtẹ́nì sílẹ̀ pẹ̀ràn àbí lọ́jọ́ Christmas ní ìpa irọ́ ìgbà tí àbúrò mi wà láyé níwà US a máa pack
package ẹran ẹ̀ DHL ẹran iléyá ẹ̀ a máa fi ránṣẹ́ sí ní US ní tí Christmas tí ò bá dẹ̀ wálé èyí tó ń pa yẹn gangan ni àwọn tí ó dẹ̀ ń ṣe kí náà ti ń pè tó ń pajá àti wọ́n sílẹ̀ àmọ́ ajá jẹ or àárá ẹ̀ anybody gbogbo wa all of us will come to meet together. So what is wrong with you? Why can't you learn to live with each other? Ẹ̀sìn Ọlọ́run yín náà ẹ̀kẹ́mi náà sì tèmi náà kí ló wá dé ẹ jẹ́ kọ́ lọ́n George. So why nígbà tí àáfà òkúta gírí tí wọ́n bá rí ní mọ́tà ń tàbí Jamiu kẹ́ wá bẹ̀rẹ̀ sí máa bàjà. Like I said earlier, before ẹ̀sìn ìfẹ́ ló wà. Tí ìfẹ́ yẹn bá dẹ̀ ti wà, ẹ wò wọ́n, ìyẹn ò sọ pé kí náà ti ń pè. Ìyẹn ò sọ pé kẹ́kàn dẹ̀mẹ̀. Ẹ jẹ́ kán ṣẹ̀ sí Ọlọ́run. Kí Ọlọ́run dẹ̀ judge oníkálukú, kí Ọlọ́run kọ́kàn dẹ̀ mú wa. Àgbàdúrà kọ́ Ọlọ́run kàn dẹ̀ gbogbo wa lórúkọ Jésù, lórúkọ Mohammed, lórúkọ ọ̀gbọ̀tẹ̀ bá ń sin o. Àgbàdúrà ẹ̀ o. Gbogbo nǹkan tá tiẹ̀ ń sọ ṣe wá mọ̀ abeg I don't want to sit down again. Ẹ jẹ́ sọ fún gbogbo nǹkan tí à ń sọ gbogbo pé ẹ ń ṣe ẹ̀sìn báwo ni wáyé sọ́mọ ẹnìkejì yín láti kókó ẹ mọ ẹ wá lọ sọ pé ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe débẹ̀ ìtẹ wọn yẹn ó ti wọ kúrò fún yóò ti wọ́n sórí ilẹ̀ lẹ́ẹ̀ táwọn ọmọ kékeré yẹn máa ṣe ṣeré lórí ṣọ́ọ̀ṣì. Ẹ kàn lè má sọ pé ẹ ń ṣe religion ẹ ní láti ní ìmọ̀ yẹn gangan ni kọ́lọ̀ fi gbogbo ẹ̀ sí kẹwàá mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa tọ́. Kí ló dé? Ẹ ní láti bára yín jà ẹ jẹ́ ní láti fi ẹ̀sìn ran ní àwọn èèyàn lára. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ata bá ń ṣe ẹ̀sìn wa ẹ má jẹ́ ká fi ní ara wa lára kí àlàáfíà bá lè gbé inú òòlù. Wọ́n ṣe òun ní eléyìí wọ́n lọ ṣe kékeré lọ sí pé wọ́n tún ta ló jẹ́ àfà àríbidé sí àtàwà ta ló jẹ́ àríbidé sí kò sí because oko lówó okay wọ́n tún sọ pé wọ́n cause another ọ̀ṣun video of a Muslim cleric charging towards the Christian. Ta ló tún wà lọ ń bá Christians jà ẹ gbàgbé nǹkan tí wọ́n sọ fáwọn jẹ́ báwo lọkùnrin kan ṣe máa lọ máa fèsì obìnrin láti bàjá. Bàbá ẹ ń gbé jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin náà tí ilé kí náà ti ń pè tá bá ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fúnra wa. And I will tell you the truth under the United Nations kí náà ti ń pè under the United Nations rule tẹ bá dé ibì kan tẹ bá dé ibẹ̀ ibì kan ẹ bọ̀wọ̀ fún wọn bẹ̀ ẹ bọ̀wọ̀ fún ìṣe tí wọ́n ń ṣe bẹ̀ tẹ́ ẹ bá ríyàn sọ fún yín I will tell you the truth. The United Nations say their rule is that respect the law, the culture of the land you are on as a stranger. Tẹ́ bá respect ara yín gbogbo irú eléyìí ò ní ṣẹlẹ̀ tó nǹkan báyìí la ṣe o ẹ̀ẹ́dẹ̀ ní lọ tí wọ́n bá ń lọ sí mosque kìrìsìtẹ́nì ò ní sọ pé ìgbà yìí làwọn fẹ́ gbé kìrìsìtẹ́nì gbàdẹ̀ ń bẹ̀ tó bá dẹ̀ ń lọ sí church àwọn mùsùlùmí owó ò ní sọ pé ìgbà yìí làwọn fẹ́ lọ sí kí wọ́n ti ń pè tá bá dẹ̀ ń kírun àbí àwọn tó ń ṣe kí wọ́n ti ń pè tó ń ṣe kí ni wọn nínú igbó christian àti muslim wọn ò ní sọ pé wọ́n fẹ́ lọ bá wọn ní ojú ìbọ tí wọ́n wà nígbà tá à ní business níbẹ̀ ilé ìjọsìn oníkálukú ó yàtọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí àwọn ọmọ wa tó ń bọ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ní ìfẹ́ you tell them say I don't even know what people see in this talking bára wọn jà talking bára nípa ẹ̀sìn it is nothing fún àwọn tí ò yé àwọn tí ò yé okay ṣe bí ẹ mọ bí tí first month ní ayé gbàrà ibi tí ó wà àbí níbo ló wà Jerusalem á dà fún yín first month nílé ayé Jerusalem ló wà Ọlọ́run ti mọ irú ìwà tó wà nínú wa èèyàn burúkú tí gbogbo wa jẹ́ ló fi checkmate gbogbo wa ẹ lọ ka gbogbo àwọn òwe mímọ́ yẹn dáadáa o àti Quran àti Bible o Ọlọ́run ti checkmate wa gbogbo wa síbẹ̀ o I say God checkmated us go and read the two holy books rí bẹ́ẹ̀ ó fẹ́ pé ìwà wa inú wa ò dá ní àwa máa sọ pé we are this we are that ẹ jọ mọ́ bẹ̀ yín o nǹkan tí ẹ mọ̀ pé mi sọ pé kí àwọn press wa kí wọ́n wá gbọ́ so that àwọn press náà
ẹni máa lọ máa sọ ìsọkúsọ tẹ bá rí àwọn tó ń sọ bí òun sọ tí ń bá ìdá tó nítorí ìgbà ilẹ̀ máa bísí ìlú èbó nítorí gbogbo yín ẹ̀ ń gbé àwọn èèyàn sẹ́ẹ̀dẹ̀ sí ni èyí ló pé ọ̀sẹ̀ kẹta tí mo dé bí báyìí ṣé tí mo wá bá jẹ́ sísà kankan nù yín àbí ìyàwó yín àbọ̀mọ yín ṣé ẹ fẹ́ kí n máa ṣe wàhálà ṣé bẹ́ẹ̀ lẹ́ ṣe káwọn obìnrin ilé yín máa ṣe wàhálà ni it is not good na mo dìídì pè ní pé kẹ wá witness nǹkan tá à ń sọ mí ní kọ́ máa lè ní ẹ máa bọ̀ kẹ wá gbọ́ ìkan wọ́n ti ń pè mí láti ìgbà tètè tí ó yẹ pé èmi ló pé kí là ń ṣe sí kíní kan kì í bí mo dẹ̀ ṣe dé mo ti pe woman ti bẹ̀ yẹn ẹ jọ ní máa jẹ́ kí gbogbo yín sọ nǹkan tó ń bí yín nínú o kò ní fẹ́ sọ fún yín pé tí ẹ bá ní ìfẹ́ ẹ sin Ọlọ́run ẹ sin Ọlọ́run ẹ lọ wá Ọlọ́run tí ẹ ń sìn síwájú kò kí ń ṣe Ọlọ́run tó dá ayé tó dá ọ̀run tí àwa ń pè ní Ọlọ́run tí èmi ń pè ní Elohim Jehovah Elohim ọba tí ọba àlàyé tí ẹ̀yin ń pè ní Allah tẹ̀yin ń pè ní Olódùmarè orúkọ ló yàtọ̀ bí èdè ṣe yàtọ̀ kò kí ń ṣe ohun lẹ́sìn tí ò bá sí ìfẹ́ ní ara gbogbo yín ẹ jọ torí Ọlọ́run tí oníkálukú bá máa ṣe ẹ̀sìn ẹ jẹ́ ká respect ara wa but above all tá bá máa sọ sọ̀rọ̀ fúnra wa bẹ́ẹ̀ bá ṣe tẹ́ bá dé ibì kan tẹ́ jẹ́ àjèjì nǹkan tó ń ṣe ń bẹ̀ ló máa ṣe ẹ bọ̀wọ̀ fún wọn ẹ bọ̀wọ̀ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ ní anybody lára because àwọn èèyàn ti sọ fún mi pé àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ń dá sí no if people are deceiving you they are deceiving you bọ́ ní ọkàn gbogbo wa a mọ òótọ́ ọ̀rọ̀ èèyàn kan fẹ́ kú gbà kan mo ò ní dárúkọ ẹ̀ ìyàwó ẹ̀ kékeré wa lọ bá ó sọ pé kí ni ká ṣe ó di lọ́ta ní ká sí ó wá sọ fún wọn ó ní tó bá ka ìwé yẹn àwọn òwe yẹn wà specific wọ́n wà specific ó ní nínú ọkàn gbogbo wa á mọ̀ nǹkan tó yẹ ká ṣe bóyá nítorí owó tá a lè kiri àwọn contraceptives àti nítorí pé à ń jẹ gbogbo ẹ̀jẹ̀ ní asán ni ìkọ́ tí gbogbo ọmọ ádámọ̀ bá kú tán ẹ̀rí tí àwọn building àfọwọ́wà ẹ̀kọ́ wọ́n sì máa wà ń bẹ̀ wọn ò ní tètè parẹ́ àwọn igi náà máa wà ń bẹ̀ fún gbogbo wa ṣe mọ̀ bóyá ẹ̀ tiẹ̀ mọ wọ́ọ̀tì ní àtúmáǹtì iyẹ̀pẹ̀ máa bẹ́tà wa dọ́ọ̀tì wọ́n fi create wa dọ́ọ̀tì lásán ẹ jọ̀ọ́ torí Ọlọ́run this is not what we are looking for this is not the development we are looking for àwa nìkan ni everybody ń gbé wa though àwọn kan náà wọ́n ní place ní area wọn but it must be religion tá à ń jà fún ta ló tó láti jà fún Ọlọ́run nobody ẹ wo ẹ jẹ́ ẹ sọ fún yín o ẹ ṣọ́ ara yín gidi lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí o ẹ ṣọ́ ara yín má mú ojú Ọlọ́run bínú o ẹ̀yin méjèèjì ẹ má mú ojú Ọlọ́run bínú o I'm telling you the truth you might say who is this person that is talking bóyá tẹ́ ẹ bá tún mọ àṣírí kan á tún jẹ́ ojúlówó ọmọ lójú Ọlọ́run jura wa lọ ìwọ tó bá ń ṣe jàgídíjàgan olùjẹ́ ojúlówó lọ́dọ̀ Ọlọ́run. And when they finish talking, máa jẹ́ kẹ́ nǹkan tó ń dùn jẹ́ ẹ̀fẹ́ sọ we are going to make undertaking and after this anybody tó bá ṣe pé kínní honestly ní máa tì í mọ́lé ní ìdẹ́ni gbé yín sí Kwara òótọ́ ọ̀rọ̀ mi sọ fún yín o torí tẹ́ bá sọ pé dé àlàáfíà we will draw the peace. So look at them their faces are fine everybody. Tí kò bá jẹ́ Joshua ní wọn ìfún á jẹ́ ní mọ́tà á jẹ́ dímọ̀ tí kò bá jẹ́ Ibrahim á jẹ́ kíni kí ni problem gbogbo yín you want to fight for God don't fight for God leave the battle for God worship your religion let me worship my religion leave God to judge